wọ́n ní àìsí bẹ́ẹ̀ là bá wọn dá sí lórí ọ̀rọ̀ ọ̀gbẹ́ni Muyideen àti pásítọ̀ Àgbàlá Gabriel. Ọ̀rọ̀ yẹn ti ń jà ròrò láti bí ọjọ́ mélòó kan, but a kàn wò ó ní wípé kán wo ibi tán fẹ́ yanjú ẹ̀ sí. Ṣé ẹ rí nǹkan tí ò yé àwọn ẹ̀dá, ẹ ká sọ pé nǹkan tó yé Ọlọ́run, nǹkan tó yé àwa èèyàn, Ọlọ́run sọ pé ohun tó pamọ́ pátá tí ò yẹ́dà kedere ni lójú Ọlọ́run. Téèyàn bá sọ wípé òun fẹ́ dá ẹjọ́ tó wà nílẹ̀ yìí, àfàìmọ̀ kírú ẹni bẹ́ẹ̀ kó má jẹ̀bi Ọlọ́run. Àwọn kan dúró wípé Àgbàlá Gabriel pé aláàánú ló jẹ́ sí ọ̀gbẹ́ni Muyideen, pé Muyideen jẹ́ aláìmoore, wọ́n dẹ̀ tájẹ̀ pé aláìmoore